ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ sẹ́ kiri bòbò gbègègè ẹni tí ò ní jẹ́ ń rẹ́pẹ́ dá kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kó fàyọ ara rẹ̀ yá wọ́n tàn ẹ̀ ìkànnì ẹ̀ ó wíkẹ́ǹdì gan bí àṣà bàbá kan bàbá òun ọmọ ó wíkẹ́ǹdì gan ó wíkẹ́ǹdì ẹni tí ò ní jẹ́ ó dúpẹ́ kó dìde láàrin ọ̀pọ̀ èèyàn kó faṣọ ara ẹ̀ ya wéré máa ní ẹ̀ á gànà mi ò wish ọ̀tá mi nírú ẹ̀ mi ò wish ọ̀tá mi kó ya wèrè mo wish kí ọ̀tá mi kó live kó wà sane kó rí àṣeyọrí mi kó wá fi wò pé má bínú èmi ò ń kọrin burúkú o ṣé o mọ̀ pé ó possible kọ́mọ ẹ má jẹ́ kó dúpẹ́ ìwọ abiyamọ ibi tó ti ń jó ní ṣọ́ọ̀ṣì ọpẹ́ yẹ bàbá ọmọ tó ń tọ́ lọ́wọ́ wá ń fà mami tó bẹ̀rẹ̀ sí ní ké tí ò jẹ́ oráyè dúpẹ́ ó dìgbà tó bá pé kí ló ń ṣèwọ ọmọ yìí ó ti stop ọpẹ́ tó ń dù lọ́wọ́ kò jẹ́ ó dúpẹ́ ṣé o wá wish kóhun ya wèrè ni kó fàṣọ ayé ẹ̀yà torí òun bá wọn kọrin àlùsínsìn yìí o bẹ́ẹ̀ náà lẹ ṣe dájú tó tẹni kéèyàn kan dìde kó fàṣọ ara ẹ̀ ya èmi ò bá wọn kọ honestly mi kì í kọ mi ń dé díẹ̀ tó má ti débi orin yẹn máa ń dákẹ́ ni I'll keep mute torí mi ò wish ọ̀tá mi kó ya wèrè tó bá rí wọn lójú títì èèyàn máa ń pìtì wọn ni pé èèyàn kan dẹ̀ ló wà ní irú ipò báyìí kí n máa fi ẹnu mi pè kí ẹni ẹ lọ sí irú ipò bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí ṣé inú yín máa ń dùn ní tẹ́ ẹ bá ráwọn wèrè ń gbòòrò inú yín máa ń dùn ṣé bẹ́ẹ̀ náà ni a ṣe dájú tó ni ìwọ náà ò jẹ́ kéèyàn kan dúpẹ́ àwọn nǹkan kan wà tíwọ náà ń ṣe tó ń obstruct oríire ẹnìkan bóyá nípa ọ̀rọ̀ ẹnu bóyá wọ́n fẹ́ ṣe ẹni yẹn lóore ó ní ta ni ẹ jẹ́ má ṣe ọmọ wo kíní kan ẹni yẹn ò bá ṣe mọ́ ṣé o mọ̀ pé tó bá ṣe ẹni yẹn lóore yẹn ṣé o mọ̀ pé ó máa padà lẹ́nu ọpẹ́ bọ́ ò jẹ́ kán ṣe ìwọ náà ò jẹ́ kán ṣe ṣé kí ìwọ náà wọjà ṣé ká ṣe everybody sílẹ̀ kí everybody máa wọjà kí wèrè lu ìgboro pa ẹni tó bá mọ nǹkan tó ń pè ní oore onígbìmọ̀ á mọ̀ pé àwọn tó máa ya wèrè máa pọ̀ nítorí pé tán bá bí olówó kan bá wà láàrin àwọn tálíkà ó máa ti ní ìgbìmọ̀ tiẹ̀ àwọn tó máa tẹ̀lé káàkiri kì í ṣe pé fọ́ọ̀mù ìgbìmọ̀ yẹn o àwọn ìgbìmọ̀ yẹn ló máa fọ́ọ̀mù ara wọn tẹ̀lé olówó yẹn tán bá ti tẹ̀lé tó bá sọ pé òun fẹ́ ṣèyàn kan lórí ẹ jẹ́ má fún ta ni ọmọ tó yẹ pé gbó ló máa lọ fowó mu bẹ́ẹ̀ ọmọ yẹn lè má mú gbó ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ kó ṣe fún ìyẹn ò bá ní ṣe bẹ́ẹ̀ tó bá ṣe fún ìyẹn apá lẹ́nu ọpẹ́ bọ̀ wọ́n jẹ́ kó ṣe fún irú àwọn yẹn náà ló máa lọ sí chọ́ọ̀chì ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ sẹ́ ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ kóró gìgì kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kò dìde láàrin ọ̀pọ̀ ènìyàn kó faṣọ ara rẹ̀ ya wèrè máa pọ̀ ń gbòòrò ẹ máa rò kẹ́ tó kọ́ o ṣé ò obstruct orí èèyàn ṣé ò díyàn kan lọ́wọ́ ṣá kó o tó kọrin yẹn ṣé wọn ò fẹ́ ṣe èèyàn kan lóore ṣé ò sọ pé kán má ṣe ò ní kán má dá lóhùn ó máa lọ náwó yín jẹ ni tẹ́ bá fún lówó yẹn báyìí kò ní fi ṣe nǹkan yẹn ó máa lọ ná jẹ ni ó jẹ́ kó dúpẹ́ o kó rántí o wọ́n gbá àwọn files wá sọ́dọ̀ ẹ níbi iṣẹ́ ó yọ tẹnìkan kúrò torí pé ó ti ṣẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ kó dúpẹ́ o kó rántí o torí wọn náà máa lọ kọrin yẹn ní church pé ẹni tí ò ní jẹ́ rọpẹ́ dá gígìgìgìgìgìgìgìgìn nǹkan ń bẹ láyé ń bí náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ o àìmọye nǹkan tẹ́ ẹ ti fi commit ara yín tẹ́ ẹ ti fi dira yín mọ́lẹ̀ ẹ ti fi orin ẹ ti fi ṣera yín léṣe ẹ máa sọ pé ẹ gbàdúrà àdúrà ò gbà báwo ló ṣe fẹ́ gbà fáìlì onífáìlì tó gbé pamọ́ ló gbé jáde o ọmọ tó ní kán máa help pa lọ sọ fẹ́ ni ẹ pé ọmọ yìí ti yí padà ẹ bá mi help ẹ o ẹni tó rí tó ń lọ tó fẹ́ ṣe nǹkan tí ò dáa tó lè pa lára mi ì dẹ̀ ní sọ fún
màá lè fi ṣe yẹ̀yẹ́. Tètè sọ fún, má jẹ́ kó pa lára o, torí gbogbo àwọn yẹn náà ló jẹ́ kán rọ́pẹ́ dá o, ó jẹ́ kán rọ́pẹ́ dá o. Ìwọ tó wá fẹ́ dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì, ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ dá gégége, tọmọ ẹ ń disturb ẹ, tó ń ṣe mọ́mì tọmọ yẹn ń ké, ó mọ̀ pé ò ráyè jíjó yẹn, ò dẹ̀ ráyè ìdọ́pẹ́ yẹn, ṣé kọ́mọ yẹn náà fàṣọ ara ẹ̀ yá ni? Ẹ jẹ́ ká máa wo orin tá a máa kọ, ẹ jẹ́ ká máa wo orin ká máa kọ o. Èmi ò bá wọn kọ o, tọ́ bá ti dé stage yẹn, tọ́ ń ṣe ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ ṣá, mo ṣe máa ń wò wọ́n rè, torí pé mo rí orin yẹn gẹ́gẹ́ bí orin ìkà, orin ìkà, orin ọ̀tẹ̀, orin tí ò fẹ́ràn ọmọlàkejì ẹ̀ dínú, lábẹ́ àkóso bó ṣe wù kó rí. Kò sí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ ní, mi ní ever wish ẹ̀ kó ya wèrè. Wèrè dùn wò, kò ṣe bí lọ́mọ. Wèrè kéèyàn lágànná, kò mọ nǹkan tó ń ṣe mọ́ nílé ayé yìí. Ọkàn ẹ̀ ti kúrò níbí, ó ti ń bá àwọn ẹbọra rojọ́. So I won't wish my worst enemy that condition. Ẹni tí ò ní jẹ́ ìdúpẹ́, ẹni tí ò ní jẹ́ ìdúpẹ́, it may be your child, it may be your brother, it may be your sister. Bóyá òun kọrin ọpẹ́ lọ́wọ́ tó ń jó tó ń ṣe gbogbo ẹ̀, bóyá kọ́ọ̀lù wọlé, sísítà ẹ wá gbé, ó ti obstruct ọpẹ́ ẹ, kò jẹ́ kó dúpẹ́ náà, ṣé kóun náà fàṣọ ara ẹ̀ yá ni? Ṣé gbogbo ẹni tó bá ń ṣèyàn ni ò jẹ́ kéèyàn dúpẹ́? Ilé ayé yìí la bá láti ká tó dáyé, Shina Peters ló kọ́, ó ní ká tó dáyé, kan tó bí bàbá wa níwà ọ̀dàlẹ̀ ti wà, a ò dẹ̀ rí solution sí. Wasiu Ayinde ní 23-24 lọ̀rọ̀ ilé ayé, wọ́n ń sọ tiwa, ẹ jẹ́ ká sọ tiwọn, bó o ṣe ń sọ tiwọn ló ń sọ tiẹ̀. Kí ló tán wá sọ tiẹ̀ tó ń dùn ẹ̀? Tó wá ń kọrin àlùsí, ẹni tí ò ní jẹ́ ní gẹ́gẹ́. Bó bá rí bẹ́ẹ̀, wèrè apọ̀ ń gbòòrò, wèrè apọ̀ ń gbòòrò, wọ́n á máa ṣàwèrè lẹ́ẹ̀lẹ́ báyìí ni. Ọlọ́run ò wá jọyín náà ni. Tọ́lọ́run bá jọyín, wèrè àti lùgbòòrò pa. Nítorí ìwọ tó kọrin náà tó jẹ́ kéèyàn kan dúpẹ́, ìwọ náà àti fàṣọ ya. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé wọn kúkú mọ ohun tó ń ṣe. Kúkú máa bá yín sọ náà ni. Ẹ kú ní jẹ́ àwí. Ṣùgbọ́n àsọ tiwa, Láídé Gold lórúkọ tèmi, Ìbíláyà Gold bàbá òrùka, mọ́lẹ́mọ́lẹ́ ọmọ níje wọn ọmọ lójúgbé ọmọ lódò lé àyíká, ẹ̀ ní pèpè kù látàpọ̀. Èèmà ní bá wa gbéje wọn ọmọ lójúgbé, èmi ọmọ olóbò jẹun, ọmọ wómù lóró ké, èmi ọmọ olódò lé àyíká, ọmọ ẹlẹ́ni wọ́rọ̀wọ́rọ̀. Ọkọ̀ àkókò ni wọ́n ti fẹ́ mi àwọn ọlọ́mọ ẹkùn tó gbórí òkè létéńté. Ẹnìkan lè gbójúgbóyà kó lọ bẹ́kùn ní bùbá onítọ̀hún awolè dé ní ẹbọra ni. Eye kọrin àlùsí, ẹni tí ò ní jẹ́ ẹ dúpẹ́, ẹ fún ní àdúrà pé kó Lédùmarè bá yín yí lọ́kàn padà, kẹjọ lẹ́nu ọpẹ́, ẹ má ní kó lọ fàṣọ ara ẹ̀ yá. Tó bá ya wèrè, ṣé ẹ máa láìkì ẹ̀? Ẹ láìkì láti wo wèrè. Èmi ò láìkì láti máa wo wèrè ń gbòòrò, so ẹ stop láti máa kọrin kọrin. Ẹ stop láti máa kọrin kọrin. Tó yé yín?